lẹ́kùn kí ni tí wọ́n gbogbo lè ó dẹ̀ ṣé kò sọ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wọn ìwọ ni pẹ́ńtà àbí ìwọ ni kápẹ́ńtà ṣé wọ́n ni o máa spray gbogbo fọ́nì. ṣé ojú ò tiẹ̀ tiẹ̀ ni ojú ò tiẹ̀ ni ẹ̀bùn olúwa ṣé bó ṣe ń tolé rè é bá dé àwọn ìyàwó lẹ́mẹ̀rẹ̀ lórí tó ń wú ìrìnwá tí wọ́n rìn jáde máa pariwo jáde máa ń gbọ́ báyìí báwo wá ṣàlàyé ọ̀rọ̀ fún ẹni ọdún ọdún èmi pariwo. Ọlárìngbé mo fi ọlọ́ ìlédùnmá rẹ̀ máa pariwo. wọ́n mọ̀ kọ́ta ṣẹ̀ṣẹ̀ fi jóná ní ìbàdàn pàyànjẹ́ èmi àti ẹ̀ ní àárọ̀ yìí. àwọn staff mi wà ń sáré. staff wẹ̀lẹ̀ wọ́n ní. má pariwo lẹ́nu náà níjọ. èmi pariwo èmi pariwo. ẹ ẹ jọ yàgò wọn àlẹ́ kí àṣà lónìí tó kí ló dé. àti ṣé o sì ọkọ ẹ káàárọ̀. àwọn ènìyàn jẹ. ṣí kò sí. kò sí nǹkan kan ṣe. ẹ má gbọ́. ṣọtọ́nsìn ṣé nǹkan tó fẹ́ kó rí nìyẹn. ṣọtọ́nsìn. ṣé wàá dìbò òṣìṣẹ́ wa pa sórí tó kọ̀ sínsìn. èmi pariwo tó rún mi lọ sókè pariwo lélẹ̀ ok. ọkọ mi tó ń bọ̀ yẹn má bínú tí n bá délé àjọ máa sọ máa explain everything fún un. bọ́ tí wọ́n á sọ fún ẹni pé tó bá fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ kí n bẹ́ẹ̀ kọ́ ẹrù ẹ̀ wá sí bíbá yìí kò kúkú fíbà ìṣẹ̀lẹ̀ kò má bọ́dá àti wá sílé kan ìyẹn ni mo ní kí wọ́n á sọ fún ẹ. ọkọ mi mo fi ọlọ́ ìlédùnmá rẹ̀ bẹ̀. wàá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yà èmi ló ń bẹ̀ ok yẹn wo mo ń kà fún ẹ ni mo ń ṣí chapter by chapter. ìbò jẹ́ kí n mú nǹkan kan máa lọ. di ọ́fíìsì ẹ̀ mú wàá tẹ̀lé mi rárá o. Adia. Ṣé wọ́n wà lọ́fíìsì? bẹ́ẹ̀ náà wà ní. ẹ jọ ẹ máa dúró bí gbogbo nǹkan tí èèyàn bá wọn. Go ahead. Hello ma. Yes ma. Yes ma. Wọ́n ti lọ. Ó ti mọ̀. Mr. Kúnlé ṣeré tí ìbéèrè yẹn wà ní. Ok ma. Mo ti bẹ́ẹ̀ ma. Wọ́n ní kẹ́ ma. Officer. Mr. Hayes. Ẹ wo ọkùnrin máa pa mí o. Máa yìí máa gbèlé mi o. Wọ́n ní kẹ́ bá mi lọ mú arákùnrin kẹ̀tì mọ́lé. Go and get him arrested. Ọkùnrin wo ni ẹ sá? Ẹni ń bèèrè lọ́ọ́ mi, ọkùnrin tí mo ló ń bá ìyàwó mi jáde. Mr. Hayes. Ṣé tó bá dórí ìyẹn lẹ ṣì wá? Ẹ ní jẹ́ ká rí nǹkan ṣe sí o. Ṣọ́nà ẹ jẹ́ ká wá nǹkan gbámú ká lè lọ arrest ẹ. Kẹ́rí kan bá mú. Ok officer, ṣó nígbà tó bá fún ìyàwó mi ní oyún kẹ́tórí kan bá mú. Ṣé ìyẹn wà láàrin ẹ̀yin àti ìyàwó yín? Kò tí ì yé yín sí. Ẹ jẹ́ ká rí nǹkan gbámú gidi kó tó di pa máa lọ mú un. Ọ̀rọ̀ yín yé mi nísìn. Mo fẹ́ kẹ́ mọ̀ pé ìyàwó mi ò nífẹ̀ẹ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣá. Ǹjẹ́ mọ̀? Kò nífẹ̀ẹ́ sí. Yes. Mr. Hayes, ẹ jẹ́ kí ìyàwó yín wá sọ fún wa. Tó bá wá sọ fún wa, á lọ mú. Ìyàwó mi á sọ fún ìdí mi sọ yóò sí lára ẹ̀. Ṣé ẹ̀mọ̀ tá a wá ṣe? Tí ìyàwó bá ti wá sọ fún àwa. Tí n bá lọ gbé ilé ibi tí n bá ti tì mọ́ báyìí, màá sọ kọ́kọ́rọ́ ẹ̀ nù. Ẹ sọ kọ́kọ́rọ́ mi. Yes.
ẹ sọ kí. yes n ti máa ṣe fún yẹn. ẹ sọ kí ni. màá sọ kọ́kọ́rọ́ mi ni. ok. ẹ gbà mí lọ́wọ́ báyìí. oríṣiríṣi ẹ̀dá aṣáá ló lọ́nkàn dá ló bá fún ìyàwó lóyún. mo fi ilé Kúnlé Ṣóretí sílẹ̀ ní alẹ́ ọjọ́ yìí mò ń lọ sílé nírètí wípé èmi àti ọkọ mi máa tún bọ́ sí gbọ́nmi sí omi òtó àmọ́ kò sí ohun tí ó jọ mo bá Adégòkè níbi tí ó jókòó sí tí ó ń retí mi bí mo ti wọ ilé wa ó pè mí ó fà mí mọ́ra ó kì mí orí mi wú ojú gbà mí tì fún ara mi mo rí ara mi bí ẹlẹ́yà bí aṣẹ́wó lóun fún mi ní ọkọ tí ó dára èmi ni ò mọ̀. ẹkùn kí ni tí wọn gbogbo lè ó dà ṣé kò sọ àwọn òṣìṣẹ́ ìlànà ìwọ ni pẹ́ńtà àbí ìwọ ni kápẹ́ńtà ṣé wọ́n ni o máa spray gbogbo fọ́nì. ojú ò tiẹ̀ tiẹ̀. Excuse me. Okay. This is Olari Bibe Gibbs, Mr. Kúnlé Ṣóretí. The husband. Mr. Kúnlé Ṣóretí. Hi, Mr. Kúnlé. Let me show you. Yes. Hello? Is it ready? Yeah, I'm ready. Okay, see that? You're looking sweet. You know, when you want to hold a gun, spread your legs out. Chest out. Chest out. Good. Stretch your hands. Hold the gun. Then, 1 second when you hold, wrist there. Firm. Like this. Hold your shoulders straight, chest out. Spread your legs. Good girl. Yeah. That's it. That's your aim. Aim. You close one eye to set your object. Yeah. Fire. Again. Are you satisfied? You tell Lawrence you love what you see. Okay, I'm going follow. Superstition. Àwọn méjì ló ṣì wà lọ. Àkọ́bí mi wà lọ́dọ̀ àdúgbò ìyá mi. Ó lè lóyún mi. Irú ọkùnrin wo ni ọkọ mi? Omi bọ́ ní ojú mi. Bísí, wọ́n nílò. Olúmi jẹ́bẹ̀tì. Ìwọ̀nù ayé mi ló bà ayé mi jẹ́. Ọlá ọ̀sẹ̀ ni. Kò sí tí mo béèrè tí ó fún mi. Ẹbú kò fìyà jẹ mí.
ọmọkùnrin yìí gbà mí ni ó lò mí ni ibi kéèké látijọ́ ti ṣe àwọn pẹ̀lú mi ò mọ ọkùnrin mi pẹ̀lú ọkùnrin mi ò mọ̀ mí ọmọ kó lè wà ní ayé mi ó dẹ̀ bà ayé mi jẹ́ mo délé lánàá ọkàn mi ò gbé mọ́ mo sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ fún ó wọ̀ mí báyìí ó mí kanlẹ̀ mo sẹ́kù ọ̀la tí ó yẹ pé ìjọ ìyàwó mo sọ fún pé